bàbá wa Fọdílátù Dr. Sheikh Farouk Oníkíjìpá mufti gbogbo Ìlọrin ṣé kọ́lọ́run jẹ́ ká rí bàbá pẹ́. Ẹ̀yin ni mo fẹ́ fọ̀rọ̀ ìránṣẹ́ sí. Mo wá rọ gbogbo ẹni tẹ́ bá pàdé tẹ́ jẹ́ olólùfẹ́ bàbá tẹ́ nífẹ̀ẹ́ látara bàbá, mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí kọ́kan Arìbídésí Al-Amani ọmọ bàbá mufti bàbá ON Ọlọ́run jẹ́ bàbá ó lò pẹ́. Mo fẹ́ fọ̀rọ̀ ìránṣẹ́ sí ẹ dákun, mo fẹ́ bá ń fọ́n kákọ́ dọ̀dọ̀ wọn lẹ́yìn tí ẹ bá jẹ́ olólùfẹ́ Ọlọ́run lára wọn. Bàbá mufti, mo fọ́ Ọlọ́run bá bẹ̀yìn, ẹ nídìí clarification kankan mọ́, ẹ mọ́ ṣàlàyé kankan fẹ́ nìkan kan mọ́ o. Mo fọ́ Ọlọ́run bá bẹ̀yìn o, ẹ mọ́ ṣàlàyé kankan fún anybody mọ́. Ní tẹ́ ń bá lọ, ní tẹ́ ti gbájúmọ́ yìí tó jẹ́ sí Ọlọ́run tààrà tẹ́ ń bá lọ yìí. Àwa ń gbádùn yín o, ẹ mọ́ bẹ anybody sọ kankan mọ́, ẹ mọ́ sọ anything mọ́ pàápàá. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ padà yanjú ẹ̀ àti sọ tó wà ń bẹ̀ fún yín. Àdánwò l'Ọlọ́run fi ṣe fẹ́yìn méjèèjì. Ọlọ́run wá fẹ́ wo ẹni tí ó fẹ́ẹ̀lì àtẹni tí ó pass nínú ẹ̀yin méjèèjì. Ṣùgbọ́n mo máa gbàládùra pẹ̀lú ògo Ọlọ́run, ẹ ní fẹ́ẹ̀lì, pass mark lẹ́ẹ̀mú bọ̀ bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àsìkò yóò kọjá lọ, mo sì pé tẹ́ bá sì dé báyìí ẹ tún wá pẹ̀lú flying colour ní inshallah bi qudratillahi ta'ala. Ẹ mọ́ wulẹ̀ clarify kankan fẹ́ anybody mọ́. Ẹ mọ́ explain ẹnìkan, ẹ mọ́ jẹ́ anybody ní explanation, ẹ sì jẹ́ ẹnìkankan ní apology. Ẹni tó bá ń wá apology kó wá apology ẹ̀, kó wá lọ sí express Lagos Ìbàdàn expressway kó lọ bèrè ẹ̀ ń bẹ́ẹ̀. Ẹ mọ́ bẹ ẹnìkankan mọ́, ẹ sì mọ́ explain kankan lórí pé ẹ rántí ìwé àwọn àgbà tó ní àlọ́ ọ̀ràn kà, àlọ́ òsìrán onílara. Kò sì sí irú ọ̀rọ̀ àlàyé àbọ̀rọ̀ tó ń sọ fún ẹni tó yẹ pé ó ń wá ṣubú yín tí ó wọlé ti láyé, pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ lo àǹfààní bàbá, àǹfààní tó ṣe láàrin àti bàbá tí wọ́n fẹ́ fi wọlé sí ńlá. Gbogbo àdúrà wọn ni pé kọ́rọ̀ náà máa dàrú lọ láàrin àti bàbá, sì mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run jẹ́ gbogbo yanjú. Ìjáde lónídò gbogbo yanjú. Bàbá ẹ mọ́ bẹ ní kankan sọ kankan mọ́. Ẹ mọ́ bẹ ní kankan. Tẹ́nìkan bá gbogbo àwọn lè mọ fọ́nù àbó lè mọ jánu kan lórí social media, yóò bọ́ lọ́nbẹ̀.